olè máa ń gbé nǹkan kó lè bá lò ní. Hásídù kì í gbé nǹkan kó lè bá lò ó kó bá bàjẹ́ náà ni o. Hásídù ó jẹ ìyà kódà wọn ò ti firi olè yóò ti wà jẹ́ náà tipẹ́tipẹ́. Hásídù wà nùnà pé o ti ẹ̀tún wá gbé àga yìí náà nísìnyí kété pé o tún lọ ń lò ń lè rẹ̀ o tún rún. Ṣebí tí yẹn bá jalè yóò lọ lò ó ní. Kódà nu sẹ̀ríà wọ́n tí yẹn bá jalè ẹ wo ohun tó gbé ẹ wò pé ṣé kíní yìí ṣé wọ́n lébi ń pa á ni. Ó wá gbé búrẹ́dì lọ́ngì méjì ó sì mú bọ́tà sí àti ṣúgà àti tíì wọ́n ní ẹ fi lẹ̀ kí sólè ebi ń pa á ni. Àmọ́ Hásídù yóò kó gbogbo ilé yín lọ yóò wà lọ dáná sun. Ànábì Suleiman alayhi salatu wa salam. wọ́n á já kẹ́ o àfa kan àfa ńláńlá ni ní Nàìjíríà yìí mo fọkọ̀ mọ́ láti rí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والهكني بالصالحين عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما زمرتي علي ونفسي لك من دون المراهي
زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أحسنت صنعا لترى دون العناء أنت فخري في الأنام في أمامي وورائي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بدو دياه فضله والعون منه لك من دون انتهاء واغفرن لأبواجيا يوسف رب البهاء ثم ديكو فاعف عنه خالقي رب السماء سلم على النبي محمد وعلي آل الهداية وصحبه الطيبين وآله آل الهداية وصحبه الطيبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارثي الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه وسلم. أنا توسل بالجلالة والذي جاء بالرسالة أحمد أدي والي نجلي أنا دلالة. ibi náà ń pè ní Barlaman. Akramakumullah. bí tí àwọn jìnkò àfáà tí wọ́n kalẹ̀ sí. نتواصل بالجلالة والذي جاء بالرسالة. àwọn kìíní òjò yìí ìyá àgbẹ̀ ìkẹni àwọn èèyàn ìsúkulẹ̀ tí wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ wa tí wọ́n ti di àgbà ńlá ayé nínú orin kíkọ kò dáa ká lọ àsìkò tán ká má jẹ́ kí wọ́n fọhùn. Amada adiwali najali anadolala. ayé yìí gan-an kódà kéèyàn má gbọ́rọ̀ wá ó ti gbọ́rọ̀ wá fún rẹ̀ ibi yìí gan-an ó ti sọ̀rọ̀ débi tẹ́ pé kódà ilẹ̀ yìí afusawu min lisanil wais kí ẹni tó tán fẹ́ ní kó ṣe wá sí gan-an òun gan kò lè rọrọ̀ sọ tó bí ntílẹ̀ yìí gan sọ fún rẹ̀. Ali masiratu. bàbá tó ní gbogbo wa ló wà ń kalẹ̀ yìí. náà wá tẹ bàtà musiri. bàbá wa tí wọ́n jẹ́ onísùúrù mo sọ̀rọ̀ wọn lónìí nílọrin. anakumala. bàbá tó kà mọ́rì. rahimahullah. mo sọ̀rọ̀ wọn lónìí nílọrin. níwájú mọ́mọ́. níwájú mọ́mọ́ gàgà fúnra wọn. nígbà tí gbogbo nǹkan dàrú tí yóò tó sójú ńlọrin wọn ní gbogbo àwọn afáàmọ́ ẹbẹ̀ lọ́hùn wọn ṣe tí wọ́n ṣe àwọn àgbà ní ọ̀dọ́ ọlọ́run wọlé àpéyìn rí òhò obìnrin kan lẹ́yìn ìyàwó mi mo ní sáwọn alẹ́ sọ bẹ́ẹ̀ nísìn. ilahi rabbana maulali jamali. ọlọ́run òjò yìí dákun mọ́sàájò dúró kó jẹ́ kí n rí bí flow. ridaka bidawami alali kamali.
bàbá mi àgbà ní mo sì gba àwọn náà wà ń kalẹ̀ yìí. رسول العلم والعرفان شيخي حبيب الله مولانا الكمال وكم من جاهل wọ́n láìláha قد صار علما. bàbá tí ń kọ́ yẹn kéwú di wòlíì gbogbo ọmọ kéwú àdàbí àpáta wòlíì ni wá. وكم من جاهل قد صار علما. bàbá wa asheik adoktor mufọlọ́nṣọ́ àfàgbà. بفضلك يا أبا سلطان علي. àfààní ọmọ kéwú ni bàbá wọn níyànjú ni bàbá kàmálì ni. صبور gbogbo ẹ wá pé. وكور كاتب بمن جفا. ọlọ́njà mi yóò gun ọlọ́njà rí yín pẹ́. وماذا أقول في الجمال وفي العلا. àwọn kàmálì confam fa. لا تنسى أصلك يا فتى. nítorí kànjọ́ ní inú tó fi gba gíní tó dára lọ́dọ̀ àfáwọn àgbà àfáwọn àgbà ẹnu rí dọ̀. علما إلى ما تنتسب. àwọn dàbí yà kó oríire láyé. كل أنه يا ابن لا تخاف للهادر والمقترب. شيخ اللبيب العلمهي بني أصل الوصول بلا غياب. دام الله عمر الرصافي. بركاته أمت جميع الأرض من كل الأسباب. دوما بنا تفخر بين العجم والعرب. فخري بعلم يا مصدر بشرى. أبدية من شيخنا تاج الأدب. أبدية من شيخنا تاج الأدب. أبدية من شيخنا تاج الأدب. أدبية أبدية من شيخنا تاج الأدب. orin tí mi kó lẹ̀ tí mi mọ̀ pé mo ti kí yín orin yẹn èmi náà dé bá kékeré ni tábà wá gbọ́ wá sí ní nínú àṣà Islam tí bàbá ó máa bọ̀ báyìí nínú mọ́tò gbogbo wọn máa kọrin mo ti burú ti pẹ́ sẹ́rí kíní andu lẹ̀kùn bàbá gẹ́gẹ́gẹ́ andu yẹn ibẹ̀ ní lọ àwọn bàbá kan bẹ àwọn bàbá yẹn ó ti kú nísìnyí wọ́n máa fẹ́ lé ẹ̀yìn wà gbà wọn pé ẹ̀yìn tẹ̀ burú àwọn ẹ̀yìn ilé ike oṣù mọ́lá náà ti tírẹ̀nì wa ẹ̀yìn wà di andu wọn báyìí bàbá ti wá dá mi mọ̀ àwọn wa kí wọn pé aláwọ̀ sálá bí hudurihi lakodi sayidina bili adabi habibullahi sheikhu kamali habibullahi sheikhu kamali. ala wasala bi hudurihi lakodi sayidina bili adabi. Habibullahi Sheikhu Kamali. Habibullahi Sheikhu Kamali. Alan wa salam bi hudurihi. Lakodi sayidina bili adabi. Habibullahi Sheikhu Kamali. Habibullahi Sheikhu Kamali. Ọlọ́run jẹ́ pẹ́. Amina. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ń bí tó bá kún sọ́mọ́ àtìlẹ̀ tí ò jẹ́ pé èyí ló fi ṣáájú kò rọ̀rọ̀ sọ. Torí àyìn lẹ́yìn níjókòó yìí ibi tí ogun ẹ ti ń bọ̀ ọ̀dọ̀ yín náà ni Ọlọ́run wájà rí yín pẹ́. Amina. Àbáwọ̀ oníyanjú mo tún kí yín lẹ́ẹ̀kan sí ìdáyín pọ̀
torí odidi ní lẹ́gbẹ̀ẹ́ àfa yín ẹ pé tán yányán kí kálukú máa ń tó bá ṣe o máa ń tó ń ṣe o lẹ́gbẹ̀ẹ́ àwọn àfa rẹ tán bá ti tajà fún ọ ò lè dá padà mọ́ ìtí wọ́n tà fún àbòyàngì ọjà ńlá ni ẹ̀ ń bá tún wọbẹ̀ lọ rajà yóò tún wá rò pé tuntun tí wọ́n gbà lọ́wọ́ àfa àgbà náà ẹ̀sẹ̀ gbé fóun wọn ò ní tajà ọmọ àdàbí àtọ́ máa tajà fún tó bá fẹ̀mí tó dára lọ́dọ̀ àwọn àfa yóò jọ ti àfa àgbà gangan náà ni àbá àgbo yangi ẹ̀yin ni wọ́n bùn gbogbo ògo yìí kálukú ló níbi tó mú lọ́wọ́ ọlọ́run ló wá mọ ìtajà tìyẹn ọlọ́run ló mọ iye ẹ̀ ó ti pọ̀ gan kò níye mo ti wá nú ọgbà rí mbẹ̀ yẹn tí mo ti dé káláwọn àwọn àfa àtọ́ mbẹ́ mbẹ́ kí ni mọ̀jálà yẹn ń bẹ lọ́wọ́ mi dì sí mo máa fi ń ṣe kẹ́sítọ̀tì fáwọn ọmọ kéwú tí mo fẹ́ ṣàkọ́fà pé wo ẹ bá àwọn wèrè ń ta o ẹ ti rí sotiri kì í ṣeré o ọ̀rọ̀ mímọ́ yẹn ṣeré o níjọ́ tí wọ́n bá jáde síyàn tán tàhádà rẹ ọ mọ̀ pé kéwú kọjá kéwú kan fanáàsì tó dùn ó kọjá rẹ o wọ́n ti gbá wa nígbò láì mọye bá a ṣe rí yìí àfẹ́ rí bẹ́ẹ̀ o tàhádì ni o àdé wá sí mi ẹ̀ sì bẹ́ẹ̀ lómi dẹ́ pé kódà kò ní wọ complete wa gbére sí ni pẹ̀lú kéwú yóò pò yín mẹ́rẹ̀ báyìí ẹ máa kí ibo ní ìgbà yọ̀ọ́ mílẹ̀ ọlọ́run àti lọ òde bẹ́ẹ̀ àwa kan àwa rí bó ṣe wà wá náà bàbá wa níyangí gbogbo tọ́lọ́run ṣe fún yín pátápátá táyìn náà mọ̀ àti tẹ́jú yóò ká táwọn bá yín rí lọ́nà lákùnmọ́ tó bàjẹ́ láyéláyé. amina. wala hawla wala quwwata illa billah. bàbá wa àgbà alimudir singini àfọ onímọ̀ níjọ́ ní ta pàdé conference kan ní Èkó yìí náà ni tí ó gba àwọn jahabis àwọn afa ńláńláńláńlá tán pàdé pọ̀ nbẹ nígbà tẹ́ fẹ́ sọ̀rọ̀ gbogbo tó tún jẹ́ tàdàbíyà náà ẹ̀ tún mú jáde nbẹ ní mo wá lò pé àti ẹ̀ láwọn sadat tó confam ṣètò ẹ pé wọ́n fẹ́ mú àwọn èèyàn tán mọ̀rọ̀ sọ wá ní àdàbíyà ẹni tí wọ́n yàn ní mísánà wa yóò dàrú àwọn èèyàn gùdù gan o àdàbíyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi máa sọ fún wọn oníṣe gidi gángan tó bá ṣe rere náà tó máa fún ọ ẹgbàá rẹ wọ́n máa fún ọ náà. díẹ̀ náà ni. gẹ́gẹ́ kí wọ́n máa nà ọ́ tí ò wá ní bọ́ tí wọ́n tún wá hùn dì lọ́wọ́ wọ́n fún ọ níbi tó dáa tẹ́lẹ̀ kí wọ́n gẹ́gẹ́ wọ́n gé ọ̀rẹ́ nì. bàbá ọlọ́run já rí yín pẹ́ wọ́n á kí àfa àwọn àgbà àwọn Bariga. adamallahu hayatahu. àdìwọ́ àgbáyé ọ̀rẹ́ oní nǹkan òní ọ̀rẹ́ oní nǹkan ògo Ìlọrin àwọn Bariga yìí fi Ìlọrin ṣeré wọ́n tó bá ń wá dùnú àwọn Bariga sáàsì dára pẹ̀lú Ìlọrin wọ́n tó bá ń wá ìdàkejì ọmọ pé wèrè tó pè wá nílẹ̀ àfa àgbà bàbá wa àgbà tó bá ní múrítà lábì ní déédéé. bí ní déédéé. tó bá ní múrí ní déédéé. ẹni tọ́lọ́hún kún bàbá Bariga. bó bá ní ó ti dá ní sùúrù. akramakumullah. mo kí òkè ọ̀rọ̀ ńláńlá bàbá wa àgbà sẹ́yìn sàtàrù adamallahu hayatahu. sàtàtìrù ọlọ́jẹ́ mi yóò gùn. amina. ẹ wo sẹ́rí ẹ má ti pè sàtàrù tó ti pè mí kò fẹ́ sọ̀rọ̀ ni. ó tán nù ọ̀rọ̀ ti parí. torí pé gbogbo ẹ̀ náà ẹyọ kan náà ni ọlọ́run jẹ́ kí àfa wa ẹ̀mí sàtàrù ogun. amina. àfa wa àgbà àwọn Bariga ẹ kú oríire alhamdulillah. aláníyàn dáadáa èèyàn tó dáa àwọn Bariga wa ń bá yẹn ṣe pẹ̀lú inú tó mọ́ ni ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. amina. ogun tọ́lọ́run ṣe fún yín ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé. àmín. wadamallahu afiyatakum. àmín. àlàáfíà tó nira tán ọlọ́run mọ̀ fún gbogbo gbà. amina. àwọn afáwà àgbà níbi tí mo jókòó síbi àwọn ṣé wà nẹ́sírí ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. àmín. mo ń kíyàn lọ́nà nù o ọlọ́run jẹ́ mi yóò gùn. amina. ọlọ́run jẹ́ á rí yín pẹ́. àmín. àwọn afáwà oníyanjú tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn jazakumullahu kulla khairi. amina. ọlọ́run jẹ́ mi yóò gùn. àmín. gbogbo àwọn afáwà níkàlẹ̀ níwájú ń bí tí ó ṣe pé iná yìí ń kó sí mi lójú mo ti fi kíkí àbáwá àgbà síngin mo fi kí yín mo á kí àbáwá bàbá wa tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan àbáwá Lutifi. Al-Abtari Sheikh Lukman bàbá yẹn mọ̀rọ̀ sọ wọn tó mọ kéwù ó dáa bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lójú tiwa náà táwa náà gbọ́ báyìí yẹ́nì tẹ́ bá kó yẹn tó báyìí èyàn fi mọ́ ara yẹn ni ó mọ̀ pé àwọn èèyàn wà nílẹ̀ tí wọ́n ya wèrè gan bí ọ̀rọ̀ ẹgbọ́ Yorùbá ó pọ̀ gan bẹ́ẹ̀ lẹ́ tún mọ kéwù bẹ́ẹ̀ lẹ́ tún mọ kéwù bẹ́ẹ̀
ọlọ́run já tó lẹ́yìn yín pẹ́ Amina. àwọn ọmọ kéèké yìí náà kọ́lọ́run já bá yín rìn pẹ́ Amin. ọláògo ọlànà ọlọ́run Amin. àfáwọn àgbà bàbá wa Ọpẹ́yẹmí látàbẹ́kúta Adamallahu hayatahu. bàbá Ọpẹ́yẹmí ọlọ́run jẹ́ mi yóò gùn Amin. Fakharul alami mo kí n gbọ́ ara mi ń gbọ̀n láti ẹ̀kan tí òjò yẹn ń sẹ̀ lóyún lórí mo wò kí bó la ṣe ọ̀rọ̀ òjò kó yìí sí torí ọlọ́run ibi tẹ́mi ti rò pé gbogbo nǹkan ti sẹ̀ pé ká máa bá ọ̀rọ̀ lọ òjò tó wá ń rọ̀ gbogbo àwọn ìyá yìí ọlọ́run ló kó wọ láàyè kí kọ̀ọ̀kan ti ń kán sí yín lórí lakùn gbogbo ohun tọ́lọ́run ṣe fún yín lórí jẹ́ ó máa pọ̀ sí i Amina. ìdí ń bà yín lẹ́mìí jẹ́ tẹ́ fi dé àyín ọlọ́run bá yín yanjú ẹ̀ Amin. wọ́n á kí àwa wa gbà ayinu ridọ Adamallahu hayatahu. wa ayinu ridọ an kulli aibin kalilatu وعين الردى عن كل عيب كليلة lakin ayna suuti tubdil masawiya ولكن عين صوت تبدي المساوية Allahu hasbi mo kí gbọ́ وعين الردى àwíyé mo kí gbọ́ عن كل عيب كليلة olóòtú mo kí ọ gbọ́ ولكن عين صوت تبدي المساوية wọ́n bá ní àlọ́ mú yàn wá náà dàbí yà ètò múlẹ̀ أدام الله حياته àfáà ní ṣé wo inú rìndọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ fi wá náìsì tán yányán tó fi di pé bàbá Bàdígà ń kílèmù rẹ̀ pé ọ̀rẹ́ mi nì bàbá Bàdígà ń kílèmù èèyàn jàtí o ṣé wo inú rìndọ́ àfáà nìyí. وعين الردى عن كل عيب كليلة sọ̀rọ̀ ti di ká máa pẹ́ gírí ni sàtàrù ti dé. ولكن عين صوت تبدي المساوية bẹ́ẹ̀ ò bá wá kọ́nfàmù rẹ̀ kò ní rí yín lóore wàláhì kò ní rí yín lóore hasid oníkèéta onílara tí bàbá wa àgbà Sheikh Lukman tí wọ́n lọ bẹ̀lẹ́ kan kò ní rí yín lóore wàláhì kò ní mọ̀ yín ní nǹkan rẹ̀ tí ẹ bá rí tó bá kí ásìdù ni tá bá bu 1000 years fún tí ó lò láyé wàláhì ìsẹ̀mí rẹ̀ ó dínkù torí yóò fà ní jẹ́pà rẹ̀ gbogbo ntáyé lọ́run tí ì ṣe fẹ́ yun ẹ̀yin ò rí ẹ̀yin kan bá ti yín lọ ni ẹ̀ ṣe fáàrí kankan sẹ́ni kankan àìnù rídọ̀ ni kò máa gbà wílẹ̀. وعين الردى عن كل عيب كليلة yóò wù yín kí n báwọn èèyàn sọ̀rọ̀ díẹ̀ kó fi jẹ́ kébì náà wá mi sì fẹ́ àtọ́lá nǹkan yẹn kó gùn kẹlòmíì lè rí sọ sí. ولكن عين صوت تبدي المساوية wà àtẹ̀yìntà kúlà náà sì mí náà fún sí rìdọ́. أعطيت كل الناس من نفس الرضا ilà lẹ́hàsúdà fàyínà wà àyàní. إلا الحسود فإنه أعياني kò sí ní tẹ̀lé fóònù lára kò ní tó. ó ní wà àtẹ̀yìntù kúlà náà sì mí náà fún sí rìdọ́. وأعطيت كل الناس من نفس الرضا ilà lẹ́hàsúdà fàyínà wà àyàní. إلا الحسود فإنه أعياني ó ní gbogbo èèyàn lòun fún níwọ̀ wọn lòun bùn wọn ní nǹkan òun sì ń fún wọn mínàfù sí rídọ̀ pẹ̀lú ẹ̀mí ìyọnu wọ́n sì ń gbà lọ́wọ́ òun ẹnìkan ṣoṣo tó wọn ò rí yọ nínú alhasud ni hasud wọn kì í rí oníkèéta yọ nínú tó bá ń wá ìyọnu kèéta ó fẹ́ tán ni bẹ́ẹ̀ bá lóun fẹ́ jẹ́ kẹ́ni tí ń ṣe hasadu òun pé kó yọnu sóhun nítorí sọ fọlọ́ òun pé kó ló ba tiẹ̀ jẹ́ ó lè rí kó o dágbo nǹkan ní ẹ̀sìn méjì wọ́n á kó fún kèéta kò ní tó. أعطيت كل الناس من نفس الرضا إلا الحسود فإنه أعياني. إلا الحسود فإنه أعياني. oníkèéta ẹ wo bí wọ́n ṣe lé Muhammad tó. الله عليه wàláì وسلم. tàláì abúlábì ìbáwá àlìjánná
kíló àdìálà rẹ̀ náírà wàláì hasadu ni gbogbo ẹ̀ tọ́lọ́run bá dáadáa tó lẹ́wà tó nímọ̀ tó wá jẹ́ asidu ẹ kí pé ó kú òfò. وأعطيت كل الناس من نفس الرضا. wọn ò gbọ́dọ̀ sólè fún èèyàn kó wá kù síbi kéta. إلا الحسود فإنه أعياني. ẹ wo àwọn tí wọ́n ṣáájú yín díẹ̀ látẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ yín wàláì tí yẹn bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ntí ń bẹ́lẹ̀ mi ẹ̀ ò da títí ń sọ tó da àwọn ọmọ ẹ̀ tó bá rán iṣẹ́ tó ń wá yìí tí wọ́n fún ní òórùn ọ̀rọ̀ gbọ́ kì í ṣe rọ̀ṣúlù bẹ́ẹ̀ bá ń kí mi gan tí ń kí mi gan míà fi míà tẹ́lẹ̀ pé kò sì láìkí mi màá mọ̀ mo lè má fún un lẹ́sàn padà bóyá ń bẹ̀rù mi ní fi ń kí mi bóyá kò lè bá mi jà màá filẹ̀ àmọ́ ìmọ̀ kékeré ṣe èèyàn rẹ̀ ẹ wà tẹ̀ kan gbogbo àtijọ́ ní ìlú èbó lè wà tẹ̀ ń gbádùn àwọn àánú Nàìjíríà nínú ooru ṣẹ́gẹ́tì nísìn so báwo ni ẹni tí ó wà nínú ooru yóò ṣe láìkì ẹni tí ń bẹ nínú AC tí ì bá ṣèyàn rẹ̀. وأعطيت كل الناس من نفس الرضا. ẹ̀yin àti ọ̀rẹ́ mi Shehu Sataru ní yíyẹ yìí ẹ gbá wa mọ́lé yẹnyẹn ni ẹ nà wa mọ́lé yẹnyẹn kódà 550 ni kò sí 51 50 ni Shehu Sataru kọ́kọ́ lọ Amẹ́ríkà wọ́n lọ Amẹ́ríkà again wọ́n tún dé ó di méjì wọ́n á tẹ̀ aṣọ lọ London gbà tí mo ní àfa yìí lákùnbà dá lódù kìíní mo fẹ́ bó Sataru bẹ̀ ní mo ń láìkí pé ẹni èèyàn tèmi wà mí nǹkan tó dáa àjọ wà ń bẹ̀ ni ó yá post káyé rí péjì tiwa tí n bá bú yàn bí péjì mi tí n bá sẹ́wọ́n fún ọ gbogbo àgbàlá yìí ó mọ̀ pé lórí ibu ní ọgá àkìrà yìí tí n bá sì kíyàn in the next 1 hour èèyàn bíi 30,000 40,000 60,000 wọ́n ti rí ọ pé eléríire ni o mo ní bá ń post Sataru káyé mọ̀ rí Sataru báyìí kò yẹ ká láìkì yín àjọ wà ń fìdí kan náà ni ẹ sì wá gùn kejì wa lọ èèyàn rẹ ni máa ń láìkì ẹ tó gùn kejì lọ kọ̀nfàmù rẹ ní wòlíì Ọlọ́run njọ́ tó bá ti rí pẹ́ẹ́nì kẹjù ẹ lọ tó dẹ̀ tún láìkì ẹ tí ìjù ọ lọ yẹn tí ò fa ìbínú àwọn àfa ibi tá a kù sínú ẹ má lùsì gáàdì o. إلا الحسود ẹ má lùsì gáàdì o. فإنه أعياني. tí ẹ bá ń kí yín ẹ máa gbà kó ń kí yín ni ẹ máa gbọ́ ni ẹ máa gbà don't lose guard ẹ sì máa ń fi nọ́mbà ọjọ́ àbí yín hàn ní kankan o wà látàlá àwọn ò dìlé yín o wọ́n ò dìlé yín o delay is dangerous o. إلا الحسود Sataru. فإنه أعياني. Sataru baba Amẹ́ríkà baba London طهر فؤادك ẹ ní padàpadà sẹ́yìn. من حقد ومن حسد. Sataru ẹlẹ́dàá ọ̀rọ̀. إن الحسود يراه الناس شيطانا. ẹnu rìndọ́ ẹ má lose guard ẹ má lose guard o ẹ ní ọ̀tá kankan láyé mọ́ àwọn àfa ló kù mo ń já yín tán wàláì yóò fẹ́ kẹ́ ẹ para síbẹ̀ tíjọ́ ń bọ̀ orí òsì jọra wọn torí ẹ tẹ́mi ò fi kú yín gbóná kú báyìí náà ni màá họ́ ti kú náà ni because mi ò lè fara mọ́ kí n para sí bí mo ṣe ń bọ̀ yìí lè fara mọ́ o kéèyàn kúkú kú ó dáa kó dẹ̀ gbé champion lọ bẹ́ẹ̀ mo sọ fún yín kò sí tí yẹn ń ṣe láyé mọ́ tí n tẹ́ fún ọ tó fi dìbò ṣe dàbá gbọ́ lọ́wọ́ rẹ̀ káà náà sì kú ẹ̀ níjọ́ yẹn ó dáa ju kán ní okun àti bó ṣe ń bọ̀ lọ. mi ní tàn yín jẹ o mo máa ń kán tí mo rí o don't lose guard tí yẹn bá lose guard wọ́n á grab ẹ̀ wọ́n á dẹ̀ fall ẹ̀. wọn ò tún wá ní rí wọn ò tún wá fẹ́ lo síìtì yín sẹ́yìn kankan tẹ̀ ní kí wọ́n fẹ́ lò ó ní ọ̀tọ̀ wọn ò fẹ́ lò wọn kàn fẹ́ kẹ́ rí lò mọ́. olè máa ń gbé nǹkan kó lè bá a lò ó ní hánṣídù kì í gbé nǹkan kó lè bá a lò ó kó bá a bàjẹ́ náà ni o
ásídù ó jẹ ìyà kódà wọn ò ti firi olè yóò ti wà jẹ́nà tipẹ́tipẹ́ ásídù wà nùnà pé o ti ẹ̀tún wá gbé àga yìí náà nísìnyí kété pé o tún lọ ń lò nílé rẹ̀ o tún rún. Ṣebí tí yẹn bá jalè yóò lọ lónìí ngbà mí kódà nu sẹ̀ríà wọ́n tí yẹn bá jalè débi kan ẹ wo ohun tó gbé ẹ wò pé ṣé kíní yìí ṣé wọ́n lébi ń pa á ni ó wá gbé búrẹ́dì lọ́ngì méjì ó sì mú bọ́tà sí àti ṣúgà àti tíì wọ́n ní ẹ fi lẹ̀ kí sólè ebi ń pa á ni but odidi ráìsì kan àgọ́ mẹ́rin kódà yéèwé náà wọn ò ní pa wọn kàn kọ́ta ayádùn náà ni àmọ́ hásídù yóò kó gbogbo ilé yín lọ yóò wá lọ dáná sun. Ànábì Suleiman alayhi salatu wassalam. wọn àìjà kẹ o àfa kan àfa ńláńlá ni ní Nàìjíríà yìí mo fọkọ mọ láti rí wọn àìjà kí wọn náà fi kú wọn gbé nǹkan jẹ ni wọn bá mi sọ kí n ṣe olùlàbí bóò ni kíní yóò ṣe pa àṣàyè padà mo ní àmọ́ ṣàdúrà ni àwọn ẹgbẹ́ wọn tó kù ni wọ́n mú nọ́mbà jàràbí wọn àwọn jàràbí sì ní elétí kan ni wọ́n gbọ́ mi wọ́n ti gé tí wọn lọ wọ́n gbọ́ wọn kan àwọn ò ní rí yín mọ́ o ẹ má lùsì gáàdì fóònù tẹ́ fi ń rìsífà láti ẹ má fi ilẹ̀ bẹ́ẹ̀ bá àwọn èèyàn ní sweet mouth wọ́n bá yín sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó dùn ẹ ti sọ gbogbo ọ̀nà tẹ́ gbà dábí tẹ́ dà fún wọn ẹ dẹ̀ padà ẹ̀yin fúnra yín náà sẹ́yìn pé nǹkan kan ò lè mú ìyànjára yẹn lọ nǹkan kan ò lè àfàgbà tako wa nkè wọn ní àsìlájà tí bísà àjíràjì wàlíùdù wà ní àríjà náà bí wàlíùdù wà ní àríjà náà bí. wọ́n ní àwọn ọmọ akẹ́wù tèmi rọ̀rọ̀ gì mí tí ń bẹ lára gì mí bísà àjíràjì òun kọ́ wọ́n tún máa fi ṣe ẹ̀gà tó máa fi nà mí. Wàlíùdù wà ní àríjànàbí wàlíùdù wà ní àríjànàbí. abẹ́nú ìdán níwọ̀n àwọn kan láyé ẹyọ kan ló kù ẹyọ kan náà làwọn afa mi ní tàn yín jẹ o báyìí kò síbi inú wo dùn síra wa o Ọlọ́hun wàláhì súnmọ́ bí tí máa ń sọ̀rọ̀ fún yín ẹ máa gbà inú wo dùn síra rárá ẹnu nǹkan tí ó fi lè dùn ni pé kán jọ padà sí mọ́jọ́ ń bọ̀. Anabi Muhammad sallallahu alayhi wa sallam. kò sí wàhálà kankan tá anabi ní ju hásídù lọ ẹ wo bó ṣe dààmú tó láyé hùn ogun tá anabi wájà láyé ogun àwọn husad ni wal mushrikun ó tán kódà ẹn tí bá jẹ́ Muhammadu àbí Amadu a ní problem hásídù Muhammadu ni ọ àbí Amadu wàá ní àgbákò hásídù kódà anabi jagun gbẹ́kàtàn ó dé Madina níjọ́ tán fi ń joyè lọ́wọ́ tán sọ pé tálá tún fi jẹ bàbá burúkú múnábìkì yẹn búrú báyìí ó wà nú àwọn ansọ́ọ̀rù sọ wẹ́lẹ́kọ̀ Muhammad sí Madina wọ́n fẹ́ fún nílànà ní bí àárọ̀ ọ̀la pé òun ni ó jẹ lórí ìlú ló ń ṣe Ọlọ́run dé. ó wá dóńdó pé òun wò láàrin náà ni kò ní rọrùn káànábì tún lé kálẹ́ nìkan tún jọ gà á lè ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń yọ nínú kò dẹ̀ yọnu wọ́n èrò ń kẹta yọ nínú o kó láwọ́ àtẹ̀yìntàwù kúlàmọ́ tẹ̀mùlẹ̀kù gbogbo tó ní kó wíìlì ẹ̀ fún kò ní tó ìlànà nafsu tó o bá kú búrò báyìí ó bá bẹ̀rẹ̀ wàhálà ànábì tún yọ nínú gbogbo nǹkan tó kóbó látọ̀gùn olùkọ́ máa pín olùkọ́ máa pín olùkọ́ máa pín wàhálà tó ápùn lé ànábì yẹn nípa ti Aisha yẹn tí wọ́n ní oṣù sí ná gangan olórí ibú náà dalẹ̀ ẹ̀mí rẹ̀ ò sáà yọnu pé ànábì jẹ́ ọ̀gá láàrin tí wọ́n wé ní ànáhùn ó fẹ́ kán wé wọ́n ní kò ní ìrọ̀rùn ká tún wé ọ́n láwà ní mọ́ ànábì ti dé ọ̀gá ò lè di méjì nù lù sẹ́ẹ̀mọ̀ ànábì ó wá ti àwọn nǹkan tó pọ̀ sí pé ó dà eléyìí wọ́n ló mọ̀ ṣe eléyìí wọ́n ló mọ̀ ṣe àtà ìtàn bá kó látògùn wọ́n ń kó fún kò yọ nínú nísàn dété òun náà ló rí ẹni tó gbé Aisha wálé tó sọ fún Ali tó ní Aisha ṣe sìnà tí wàhálà dédé
nulẹ̀ kò tán lẹ̀ dòní wọn ló fa àwọn ṣíà ngangan dòní hásídù òsè wíìnì bóòsì ni wọn wọ ekú bọ̀rọ̀ téèyàn bá rọ́nà àti pa hásídù kó pa. ìlàlẹ̀ àsúdà fàyínnáwó àyàní. ìlàlẹ̀ àsúdà fàyínnáwó àyàní. má ka àwọn nùsùsù yẹn mọ́ jẹ́ n sọ̀rọ̀ sátálù ti dé kí n sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ tí n bá ń sọmá kì í lẹ̀ tí sátálù bá ti gbé èmi náà mo tún sọ̀rọ̀ lọ kò fáàmù ni o kì í ṣe gbogbo fáàmù ni sọ bẹ́ẹ̀ fún o no tọ́lẹ́ lomi ìwíkú yìí náà wí o kò ní wí tó bá tèmi mu o àwọn sátálù yóò yà tún lọ bí tẹ́ ẹ̀ lọ ni ẹni tí ń dòde tí ara mi ò balẹ̀ kí mo fẹ́ gbọ́rọ̀ sátálù ni torí yóò sọ tẹ́ ẹ̀ sọ rí bẹ́ẹ̀ ni kí ni ó sọ rí wèrè ni ọ tẹ́tí ni àbọ̀ ń fetí kéta gbọ́ sátálù ó sọ̀rọ̀ ó lò ó gbọ́n tí ó àti gbọ́rọ̀ ẹ̀rí ó lè gbọ́rọ̀ ẹ̀rí mo fi Ọlọ́run búra ó confam ni respect bẹ́ẹ̀ ni hásídù ló kù ogun kẹta ló kù ọwọ́ ẹnu rìndọ́ ogun oníkẹta ló kù ó dàbí ẹ̀ńjọ́ ni àwọn eré tá a máa ń wo ìwé eré Abidjan yóò ní aján o ó ní èé o yóò ní múra o wọ́n ti ń bọ̀ o àjàn ní kàbára rẹ̀ ní nǹkan tí bá ń ṣẹlẹ̀ èmi làjàn yín lónìí o ẹ máa gbọ́ mi o ẹ múra o. ìlàlẹ̀ àsúdà fàyínnáwó àyàní. àjàn ń bá yín sọ̀rọ̀ yín ké. ìlàlẹ̀ àsúdà fàyínnáwó àyàní. kéèta ẹ wo Ọlọ́run tún mẹ́ńsàn àyà kan náà Kùránì àyà méjì ni wàmí ń sáré àásìdí. isa asada. Ọlọ́run rí i pé àdánwò tí Muhammad ní kì í ṣe àtibì kankan mí àásìdí ni wàmí ń sáré nàfà sáàtì ilé òkàdì kò dájọ́ kèfèrí mẹ́wọ́n o àásìdù ó ju kèfèrí lọ iná rẹ̀ ìyá rẹ̀ kódà Ọlọ́run tún lè pardon káfíru gbogbo àwọn tá a ní tá a ń jà tájọ́ ń jà yìí èmi ò rí jà kẹtẹ́bẹ̀ láàrin wa mọ́ gbogbo ẹni tí ń bá ń jà nísìn pé ẹnìkan ń ṣẹbọ ẹnìkan ń gbéégún o fẹ́ jà ní o gbìyànjú Ọlọ́run o máa lọ mọ́tà jẹ́ wọn lọ kírun ti tiẹ̀ fún wọn lẹ̀ o ànábì tí wọ́n ránṣẹ́ kó àbádàlù kú fúra gan kò rí parẹ́ àwọn ọmọ rẹ nìkan ni kó bá jà wọ́n bá jà díẹ̀ náà tí o bá ti gbọ́ filẹ̀ ìyá ẹni wa nísìn kò rí ẹ̀kẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó filẹ̀ ni kò sì wú bẹ́ẹ̀ nísìn báyìí ẹja sọ̀kan ni ká máa kíra wọn dáadáa ẹgbẹ̀lẹ́ tá a máa ń sọ̀sùn ní ẹgbẹ́ ilé wọn ẹ kí wọn pé ẹ kú ọdún òní o mọ̀ lọ́mọdé sí tiẹ̀ bẹ́ẹ̀ nìkan máa ń na lọ́sùn kan nísìn tá a bá mú torí wọ́n bí ọ pé ṣé wọ́n ní sọ̀sùn fún. hásídù nìkan ni ká máa bá jà ẹ fi káfíìrù lẹ̀ anabi tán wá gan kò rí kèfèrí parẹ́ o. Sallallahu alayhi wa sallam. mo sọ́lé ní àárọ̀ àná ní ẹ̀rìn Ọ̀ṣun mo ní ẹ máa ṣe ń dára fẹ́ ṣe àwọn ẹ má gbèdé lọ́rin ẹ má sì Ọ̀ṣun lọ́rin ẹ fẹ́ wájà nù kánnakánná fẹ́ nà mọ́ ẹ̀gà nù ìjà ń bọ̀ ẹ má dé lọ́rin bí Ọ̀ṣun wàláì mo fi Al-Qur'ani búra ìyá ọlọ́sùn mo lè fọ́tò mi gbé débi tí ó sọ̀sùn Ọlọ́run mo lè bá kọ́ àwọn ìkú mẹ́tọ́ fẹ́ lò gbogbo àwọn igbá mo lè bá kó sọ́mọ́tò tí bá wọn kó débi tí wọ́n ti ṣe nǹkan wọn nǹkan ní wọlé ni mo ẹ̀pù ẹ̀ débẹ̀ ni ṣé ìrànlọ́wọ́ ò dáa ni mo lè bá wọn kó gbogbo nǹkan Ọ̀ṣun débi ojúbọ ìsìnkú lọ tèmi èmi ò ní ṣe é ni bẹ́ẹ̀ mo sọ fún yín ṣe é rí èmi gbé kò dún bẹ́ẹ̀ ìkòdún náà bẹ́ mi sí ìkòdún bì náà bí mi sí ọmọ ìlú kún wa bẹ́ẹ̀ ni wọ́n ń ṣèṣe máa ń bẹ̀ wọ́n ń ṣẹ̀lúkú ń bẹ̀ àwọn tó máa ń wúgi inú gbó wọ́n ti bẹ́ẹ̀ oró bẹ́ẹ̀ mo máa ń lọ ngbà tí mo wà gẹ́gẹ́ mo máa lọ bá wọn tí ń gbàgì lọ́wọ́ wọn àbí àwọn ọmọ sukùl wa ni Ahmed sọ̀rọ̀ ẹ̀ o yà wèrè ni bá ń gbégbé ọwọ́ ẹ̀ tí ó gbégi fún mi èmi máa ń jẹ kíní oúnjẹ ibi èṣù níbi ilé kéwu wa ní ẹ bèrè ibi tó ń jẹ́ ìtumọ̀kùn ní Ìgbògbò mọ́sálásí wa ni tá a ti ń kéwu ilé kan ó fèsì báyìí ẹ ń pè ní ìtumọ̀kùn
wọ́n sì ní òkúta èṣù kan bẹ̀ tí wọ́n fi ajáde kíní kan dé ní orí báyìí wọ́n máa ń kọ́ ẹyin síbẹ̀ iṣu ìgbà náà táà nínú kọ́bọ̀kọ́bọ̀ wọ́n máa ń kó síbẹ̀ mo máa ń kó ọmọ kan bẹ́ẹ̀ ń pè ní Ṣẹ̀fíù ọmọ àwọn táwọn ní èṣù yẹn ní àti Sọ́líù wọ́n wà rí mi tí ń kọ́ ẹyin tí ń lọ jẹ́ wọ́n wà ní àwọn ọdún sọ̀rọ̀ ẹ̀ o ó lọ pé mo ní ẹ̀yà wèrè bí èṣù náà kó fún ọwọ́ Jésù. Illal hasuda fa innahu ayani. Illal hasuda fa innahu ayani. Sẹ́wọ̀n ẹnu rí dọ̀ gbogbo ẹ̀ ń tó bá ṣe wọ lómi àjẹ́. Lómi àjẹ́. Ọkùlù tọ́ bí súnmí sáwọ́fà yà kúlùhù. Ọkùlù tọ́ bí súnmí sáwọ́fà yà kúlùhù. Èmi yàn da ẹ máa jẹ́ yàn yín lọ. Wàláì tí bẹ́ẹ̀ ṣe dà yìí bẹ́ẹ̀ ṣe ń lọ yóò bá tẹ́ mi lọ́rùn èyí tẹ́mi náà jẹ́ ọlọ́run gbà lọ́wọ́ mi. Wàláì kí n má jẹ́ ní tí ń jẹ́ yìí mọ́. Tó bá yá nìkan tó wá ń bẹ náà kódà kóńtà kọ́kọ́ mọ́ láìkì mi tó dé lóríire tí bó ṣe rí ò bá dùn mọ́ mi èyí tẹ́mi rí náà rí yìí náà kí n lùzẹ̀. Wàláì èmi yọnu sí pé in the next 2 months kí n tẹ́ ká parí láyé nínú ọ̀rọ̀ kọ́lọ́run tó ṣe fún yín. Amina. Akulu tabiki summin sawfa ya'kuluhu wa kullu hafiri birin waqi'un fiha. Ẹni tó bá ṣe wọ ni ó jẹ ẹ ní rí wọ jẹ. Amina. Wa kullu hafiri birin waqi'un fiha. Wa kullu hafiri birin waqi'un fiha. Gbogbo ẹni tó bá gbé kòtò pé kẹ́ kó sí waqi'un fiha òun ni ó bọ́ sí kòtò yẹn. Gbogbo ẹni tó bá ṣe wọ lómi àjẹ́. Lómi àjẹ́. Ẹ má lùsí káàdì o. Bó gbẹ́ kòtò omi àgọ́sì fúnra ẹ̀. Kò sí fúnra rẹ̀. Lọ́la làdá bí tá ń lò mọ́ wọn. Bójú ẹ̀ tó bá ṣe wọ lómi àjẹ́. Bó gbẹ́ kòtò omi àgọ́sì fúnra rẹ̀. Wọ́lá ládàbí táwọn ló máa wọ́n. Gbogbo ẹni tó bá ṣe wọ lómi àjẹ́. Gbogbo ẹni tó bá ṣe wọ lómi àjẹ́. Gbogbo ẹ̀ kòtò omi àkóso fúnra rẹ̀. Lọ́la ládàbí táwọn ló máa gbójú ẹ̀ tó bá ṣe wọ lómi àjẹ́. Gbogbo ẹ̀ kòtò omi àkóso fúnra rẹ̀. Wọ́lá ládàbí táwọn ló máa wá. Gbogbo ẹni tó bá ṣe wọ lómi àjẹ́. Gbogbo ẹni tó bá ṣe wọ lómi àjẹ́. Gbogbo ẹ̀ kòtò omi àkóso fúnra rẹ̀. Lọ́la ládàbí táwọn ló máa gbójú ẹ̀ tó bá ṣe wọ lómi àjẹ́. Gbogbo ẹ̀ kòtò omi àkóso fúnra rẹ̀. Wọ́lá ládàbí táwọn ló máa wá. Adidi ṣàdàlíyà dàbí aliya dàbí alimu dàbí àṣìláyà tí bíṣàjírà tí wàlíhùdù wà ní àríjànàbí wàlífàkùwà fàlítọ̀ ìkùl tẹ̀mú àrùfù líkùlì yá dàbí wàhíndù ní tàmọ̀ sí àbí fàkúlìlì mọ́ bílí àràbí alájà ní alájìnà ní àtàilé kún àbàbí àṣìbù fi kábí àti wàláyùrọ̀ mi fìrìbí alájà ní alájìnà ní àtàilé kún àbàbí analabibu Muhammadun analabibu Muhammadun anadibu Muhammadun isimi labibu Bushagibi isimi labibu Bushagibi Ọlọ́run kó wọlá aládàbí Ọlọ́run kó wọlá aládàbí ẹnu rí dán kó má sunkún ọmọ. Ọlọ́run kó wọlá aládàbí ẹnu rí dán ká má sunkún
sunkún wọn. ọlọ́run kó wọlá aládàbí ẹnu rí dán ká má sunkún wọn. wọ́n ti ń gbé bọ̀ wọ́n ń gbé bọ̀ wálé wọ́n ti ń gbé bọ̀ látẹ̀kọ̀ wálé ẹnu rí dán ká má sunkún wọn. ọlọ́run kó wọlá aládàbí ẹnu rí dán ká má sunkún wọn. tọ́ba gbèdé lọ́rin ẹ̀gbẹ́ lọ sí tẹ́ tọ́ba gbèdé lọ́rin ẹ̀ mọ́ gbé wálé tọ́ba gbèdé lọ́rin ẹ̀gbẹ́ lọ sí tẹ́ ẹnu rí dán ká má sunkún wọn. ọlọ́run kó wọlá aládàbí ẹnu rí dán ká má sunkún wọn. láyéláyé kò ní rí bẹ́ẹ̀ fún yín. àmínà. ó ti tó bí ọdún mẹ́rin nísìnyí báyìí àǹbọ̀lá tẹ̀kọ́ náà ni àwọn yẹn máa ń pè mí sáwọn ẹlẹ́kùn gbólé wà mo ní mo wà ní ọ̀nà èkó báwo ó ní àwọn ẹ̀wọ̀n ti pọ̀ ní ètò Ògúnbọ̀ mo ní pé kí ni wọ́n ní ọ̀tá mi kú mo ní èmi sọ̀la èmi ò kú o adé pínpín nígbà tí mo délé lóòótọ́ mo ráwọn èèyàn ta ni àná ó sì kú mi mo ní ẹ sì wọn rọ́bò wá sàgbàjì pé ẹ fẹ́ wò pé sójú kú lóòótọ́ ni èmi ò ní kú nìsí o. àmín. if you think ikú to me you go kú. inshallah. so don't think ikú to me. ọlọ́run wọlá pé ara mi dìde láti bá yín stamp oríire yín gbogbo èèyàn kọ́lá hàn mi máa ń lọbẹ̀ fún ọlọ́run wọlá àfàgbà wọ́n provoke àfàgbà síbẹ̀síbẹ̀ wọlá ọlọ́run ṣàánú àfàgbà ọlọ́run mọ̀jà àrísàrè yín. àmínà. ẹ má gbé lọ tẹ́ ẹ má gbé wálé àwọn àgbàlagbà kò dáká fojú rírì kúrì ọlọ́run ní síbẹ̀ fún yín. àmínà. ọlọ́run ní síbẹ̀ fún yín. àmín. gbogbo àwọn afá wa tí wọ́n ń bẹ ń bí táwọn náà jẹ́ aṣọ tígbà ń lò ọlọ́run mọ̀ bọ̀ wọn lọ́rùn wa. àmín. látòrí Sheikh Satar adamallahu hayatahu. Satatir ọlọ́run mọ̀jẹ̀ dọ̀tí. àmínà. mọ̀jẹ̀ kẹ́ dọ̀tí mọ̀jẹ̀ rírí. àmín. ọlọ́run wo láàánú ọlọ́run mọ́mọ́ tí mò ń sọ ọlọ́run dákun má pàdé ọ̀rẹ́ dà sí òdì kejì fún yín. àmín. wọ́n láti yín àbáwọ̀ pẹ́yẹmí àti àfáwọlẹ̀ alámi àfáwọ̀ àgbà ọlọ́run jẹ́ ẹlẹ́kẹta wọn ọlọ́run jẹ́ àríyìn pẹ́. àmín. àwọn Bariga ọlọ́run dákun má fi yín fáyé mú. àmínà. ọlọ́run má jẹ́ àwọn ọmọ èèyàn rẹ̀ ní bàbá Bariga. àmínà. ó kọ yín orí ahọ́n gbogbo àwọn ọ̀tá ọlọ́run ló wà ọlọ́run má là yín. àmín. wọn ò ké ẹ ṣiṣẹ́ fún ara yín ẹ ń ṣiṣẹ́ fún lù ni àmọ́ ó kọ yín ní dàgàkì tọ́ba sọ pé ògo Ìlọrin bàbá Bariga náà ni àìpẹ́ yìí bàbá Bariga tún yìn bẹ́ẹ̀ nìkan fa lórí fóònù tẹ́niyẹn tọ́mọ tún rìkọ́dù ohun wọn tún ń play rẹ̀ káàkiri èyí ń sì dáa kọjá pé nítorí ìlú lèèyàn fi ń jà kọ́mọ́ jẹ́ pé ìlú wa ń jà nítorí èèyàn tó ń sọ pé òun ló lọ kó wa làwọn bá wa ní ilé o bọ̀ ẹ̀yin ẹ̀ ń jà fún ìlú ni ọlọ́jọ́ mi yóò gùn. àmínà. wọ́n fi hàn kan ṣe yín. àmín. wala hawla wala quwwata illa billahi aliyil azim. masha Allah la quwwata illa billah gbogbo tó ti ń pín kálukú wa lẹ́mìí Ọlọ́run bá yanjú ẹ̀. àmín. Ọlọ́run bá yanjú ẹ̀. àmín. àwọn ọmọ tán kó fún mi tán bẹ́ẹ̀ lé ẹ̀yọ̀ kàdé mi máa tọrọ náà nù gbogbo àwọn ọmọ yẹn Ọlọ́run sọ wọn di báwọn bí wọ́n ṣe ń fẹ́. àmín. ìmí èyí ó ti rò pé eléyìí ò lè díyàn láyéláyé tàtú ń bẹ lójú ń bẹ lápá ń bẹ láyà ń bẹ lóko gbogbo ẹ̀ kò jọ ẹni tó lè jẹ́ yàn kódà àwọn mọ̀lẹ́kà gan wọn ò lè níbẹ̀rù láwọn tó bá wọn ju báwọn náà lọ Ọlọ́run dákun bá ń sọ ogun wọn dè yàn. àmín. tí wọ́n á ní kí ni èrò tèmi kódà tí n bá kú báyìí Ọlọ́run mọ̀ pé èrò mi náà ni pé àwọn ọmọ yìí wọ́n pọ̀ apá mi gan kò fẹ́ ka mọ́ Ọlọ́run dákun bá ń sọ wọ́n dè yàn. àmín. bá ń sọ wọ́n dè yàn. àmín. tó bá wá sọ wọ́n dè yàn tán jáwọn ọmọ wa náà ẹsẹ̀ wàá jẹ́ yàn. àmín. torí tó máa fà bá jẹ́ yàn tó máa kí o bá jẹ́ yàn wàhálà ó pọ̀ Ọlọ́run jáwọn ọmọ kí o wá ó jẹ́ yàn. àmín. wàá jẹ́ kán dàbí wa. àmín. má wàá jẹ́ kán dọ̀tá wa. àmín. òun ti tẹ̀mí bọ́ ni o tẹ̀mí fẹ́ náà nù má jẹ́ kán dọ̀tá wa. àmín. wala hawla wala quwwata illa illa billah. ọmọ mi bẹ́ẹ̀ bí àwúyé Ọlọ́run ìràwọ̀ rẹ ti wà lókè Ọlọ́run níjó jábọ́. àmín. ọmọ mi kejì tó ti kílógé olóòtú ìràwọ̀ rẹ mọ́jọ́ jábọ́. àmín. àti gbogbo yín wọ́n pọ̀ bẹ́ẹ̀ kọ̀mándà náà bẹ́ẹ̀ lọ́rin àwọn Saoty Arẹwà gbogbo wọn Ọlọ́run má jẹ́ padà yẹ̀yẹ́. àmín. tẹ́ ẹ̀ bá ń rórin kọ́ mọ́ kílẹ̀ máa ṣe sẹ́mi lọ tó ṣí àlódò ni Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún yín o. àmín. Saoty Arẹwà èèyàn mi ni ọ̀rẹ́ mi ni olólùfẹ́ mi ni mọ́jọ́ jábọ́ láíláí. àmín. la hawla wala quwwata illa billah masha Allah la quwwata illa billah. Aki alfa wa ẹ jẹ́ àpàrọ̀ pé Allahu Akbar. MC